ẹ jáwọ́ lọ́rọ̀ ọ̀rẹ́ mi o, Davido olórin ló sọ bẹ́ẹ̀. ìlúmọ̀ọ́ká olórin tàkasúfèé ni David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido ti sọ̀rọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ lórí ayélujára pé kí wọ́n dá VeryDarkMan tí orúkọ àbísọ rẹ̀ ń jẹ́ Martin Vincent Ose tó jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ lórí ayélujára sílẹ̀. VeryDarkMan tá a túmọ̀ sí VDM ní àgékúrú ni àwọn ẹ̀ṣọ́ inú àjọ EFCC gbé ní àpá ìyáká lọ́jọ́ ẹtì Friday tó kọjá, léyìí tó sì ti bí ọ̀pọ̀ rúkèrúdò láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ayélujára pẹ̀lú bí àjọ EFCC ṣe bùkẹ́díwọ́ tí wọn kò sì tí ì bọ́ta láti ṣe àlàyé kankan lórí ọ̀rọ̀ náà. Láàrin bí ọ̀rọ̀ yìí ti ń gbóná girigiri ni Davido olórin tó tún jẹ́ ọmọ bàbá olówó ti dá sí i, tóun náà sì ń béèrè pé kí wọn ó dá VeryDarkMan sílẹ̀. Ó sọ èyí lójú òpó ìkànnì X rẹ̀ níbi tó ti yòǹbó VDM fún bí àwọn akitiyan rẹ̀ ti ṣe lapa lára àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó máa ń kojú wàhálà pẹ̀lú àwọn aláṣẹ. Davido wá tọ́ka sí àdúrótì tí àwọn ènìyàn ń ṣe fún VDM láti ìgbà tí wọ́n ti fi kélé òfin gbé gẹ́gẹ́ bí èyí tó wúni lórí jọjọ láti máa dá sọ̀rọ̀ àwọn ará ìlú. Ó kọ báyìí pé nínú gbogbo ariwo tó ń lọ lóde, ó dára láti mọ̀ pé rere tí ènìyàn bá ṣe ló nípa lórí ayé àwọn ènìyàn tí wọ́n sì mọ rírì rẹ̀. Irú àdúrótì tí mò ń rí pẹ̀lú VDM yìí káàkiri wúni lórí jọjọ láti túbọ̀ máa ṣe tẹ̀síwájú fún àwọn ènìyàn láwùjọ. Ẹ dá ọ̀rẹ́ mi sílẹ̀. Ẹ̀wẹ̀, yàtọ̀ sí Davido olórin, Ṣeun Kútì tóun náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìràwọ̀ olórin tó tún jẹ́ ọmọ bíbí inú Fẹlá Kútì náà ti sọ̀rọ̀ nípa bí wọ́n ti ṣe mú VeryDarkMan tó sì yan sọ pé ó ṣeé ṣe kí ìṣẹ̀lẹ̀ náà ní òun ṣe pẹ̀lú bó ti bu ẹnu àtẹ́lu àwọn ilé ìjọsìn nílẹ̀ yìí. Ṣeun ṣàlàyé pé òun rí eléyìí mọ̀ látọ̀dọ̀ gbajúmọ̀ amòfin kan tó ń jẹ́ Dèjì Adéyanjú. Ṣeun kọ báyìí pé agbẹjọ́rò VDM ni agbẹjọ́rò mi. Ọ̀rọ̀ ẹjọ́ kan dà wá pọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ GTB àti àwọn ilé ìfowópamọ́ mìíràn. Síwájú sí i, Ṣeun ṣàlàyé pé VDM ni wọ́n ń dúró mọ́ báyìí láti ọwọ́ ẹgbẹ́ Kìrìsìtẹ́nì kan lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí bó ti bu ẹnu àtẹ́lù wọ́n. Lára ọ̀rọ̀ Ṣeun lọ báyìí pé àwọn ẹni Ọlọ́run náà ló ń bá VDM fà á torí pé ó ń sọ òtítọ́. Títí di àsìkò kíkó ìròyìn yìí jọ, kò tíì sí àrígbámú àlàyé lórí ibi àti ipò tí gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ lórí ayélujára náà wà, àmọ́ ṣá tí onírúurú ọ̀rọ̀ àti ìgbésẹ̀ nípa rẹ̀ ń jáde tẹ̀síwájú lórí ayélujára àti láàrin ìgboro tí awuyewuye náà kò sì tíì dúró. Oyindamọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.